tó àtúkù àsìkò yìí bó o ní nǹkan àkó ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà o ọlọ́ọ̀bá yóò bá wa ṣẹ́gun o. Ìròyìn kan mọ́ ó ti káàkiri orí ẹ̀rọ ayélujára wípé àwọn ọmọ ológun ilẹ̀ amẹ́ríkà ti dé, ṣùgbọ́n ròyìn ibẹ̀ ni pé inú àwọn èèyàn kan ò dùn sí inú northerners, inú àwọn kan nù wọn ò dùn sí. A sì ti rí àwọn bíi méjì kan tí wọ́n sọ̀rọ̀ akin pé ìtí Trump fẹ́ ṣe yìí ìtàwọn fẹ́ràn sí ni àfi kó ṣe é. Ẹ ti mọ̀ pé àwọn yẹn gan wọn à lè jẹ́ gbogbo ẹ̀jẹ̀ wọn ló jẹ́ ti òkè ọya. Ara wọn ni Shehu Sani tó ní àwọn need more strides o ti alàgbà Gumi Islamic scholars tó jáde, àwọn tó ń bá àwọn agbésùnmọ̀mí negotiate, tó ní nǹkan tí àwọn US ń sọ wọ́n fi kún ni o, kì í ṣe torí ọ̀rọ̀ genocide o, kì í ṣe torí pé ń pa kìrìsìtẹ́nì o, ṣé kìrìsìtẹ́nì nìkan ni ń pa, wọ́n fi sásábẹ̀ yẹn ni o láti ṣe kínni, ṣé wọn ò pààyàn. A rí Senator Ali Ndume, òun náà sọ bẹ́ẹ̀ pé nǹkan tí Trump wá ṣe yìí ní tó dáa gbáà ni, ọmọ òkè ọ̀yà ni wọ́n. Ilé àwa fi máa ń sọ pé bitter truth là ń sọ lórí ètò yìí, ni analysis la wà fún. Ó lè má jẹ́ gbogbo ẹ̀ ní fídíò, ṣùgbọ́n àmọ́ gbìyànjú àní máa gbà kókó yìí. Ẹrú kan ní mú ní búgbà ẹrú. Ali Ndume, Shehu Sani, northerner ni wọ́n, but majority wọn ní ń bọ́ síta ni wọ́n ń protest against Trump pé Trump ṣe kìnnì. Now èyí tí mo wá mú wálé nìní, àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà National Assembly, Daily Post gbé ìròyìn kan òun lẹ̀ ń wò yìí. Ó ní sẹ́nítọ̀ kan, sẹ́nítọ̀ Nengi, níbi tí wọ́n ti ń ṣe àpérò, ó ló sọ wípé ṣé ló yẹ kí wọ́n ránṣẹ́ pé gbogbo àwọn olórí ológun wá sílé ìgbìmọ̀ asòfin. Mo ní fún kẹ́ni, ó nítorí pé ilé ìgbìmọ̀ asòfin ò mọ̀ nípa bí Trump ṣe wà. Ilé ìgbìmọ̀ asòfin ò mọ̀, ààrẹ mọ̀. Ilé ìgbìmọ̀ asòfin ò mọ̀ ṣé pé wọ́n ń pa ènìyàn. Ṣé rí ń tá a kàn nílùú yìí, lára wọn ló máa gbérú ọ̀rọ̀ yẹn jáde o, láti fi distract iṣẹ́ tí Trump fẹ́ ṣe. Kìíní kan tí wọn ò dẹ̀ mọ̀ ni pé o ò lè distract Trump àfi tí ò bá fẹ́ ṣe, tí ò dẹ̀ tí ì sọ. Ibi tí mo ti gbé òṣùbọ̀ kárí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìyí. Ó ti mọ̀ wípé ó ṣeé ṣe kán bàjọba jẹ́ mọ́ òun lórí, bóyá ni ò ṣe gbégbá wájú wọn. Torí tó bá gbégbá wájú irú àwọn èèyàn yìí, excellency, tẹ́ ẹ bá gbégbá wájú irú àwọn èèyàn tó ń sọ pé ẹ jẹ́ káwọn ò gbọ́, àgbọ́dọ̀ pé kán summon gbogbo àwọn service chiefs, wọn ò ní jẹ́ kó ṣeé ṣe, wọn ò dẹ̀ máa dá dúró ni. Ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò mọ̀ pé bandit wà, terrorist wà? Kí ni wọ́n ti ṣe lé lórí? Ṣé gbogbo ìgbà tí wọ́n ń pa àwọn èèyàn yìí ó dín owó tí wọ́n ń pín nílé ìgbìmọ̀ asòfin àti sálárì wọn só dín kù, só dé àwọn nǹkan míì kù? Òfin wo ni wọ́n ṣe látìgbà tí wàhálà yìí ti ṣẹlẹ̀ láti dín gbogbo wàhálà yìí kù? Kíní kan tí àwọn ọmọ Nàìjíríà ò mọ̀ ni pé àwa ara wa ní ìṣòro ara wa, ṣùgbọ́n northerners ní ìṣòro Nàìjíríà. Northerners ní ìṣòro Nàìjíríà. Èmi expect nígbà tí irú Nengi yẹn, Senator Nengi sọrú ọ̀rọ̀ tó sọ yìí, ká ti rí ọ̀pọ̀lọpọ̀ kápẹ́bí àti fẹ́ràn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tẹ́ ẹ wà lórí àga tẹ́ ẹ wà ẹ, tẹ́ ẹ fẹ́ràn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ti yẹ ká bọ́jẹ́ ká fà láṣọyà nírú àsìkò yìí. Now ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ wípé àwọn pípù yìí tí Trump wá sọ pé ó ti sọ, ó ti kìlọ̀ tẹ́lẹ̀ kan jáwọ́, lẹ́yìn ìgbà tó strike ní Sokoto ni wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀. Ìgbà yẹn ló tó le sí. Ìtumọ̀ pé ìtó bá fẹ́ ṣe kó ṣe é.
ìbáwa náà wà ní àjọ àgbáyé, ẹ̀tọ́ wa ní kí Trump ràn wá lọ́wọ́ nígbà tágbára wọ̀ ò ká. Abẹ́fẹ́ sọ pé agbára wa ká, àní kí lẹ ṣe, ìjọ wo lẹ jókòó nílé ìgbìmọ̀ asòfin tẹ́ ẹ sọ̀rọ̀ wípé ó yá gbogbo nǹkan tí Amẹ́ríkà ní tí wọ́n fi ń jagun, ẹjẹ́ rán àwọn èèyàn ọmọ ogun wa lọ kọ́ ẹ̀kọ́ nípa bí wọ́n ṣe lè ṣe àwárí ibi tí àwọn terrorist wà. Bẹ́ẹ̀ làwọn kan sì ń sọ pé àwọn tó ń sponsor wọn wà nínú ìjọba allegedly. Ṣé kò máa jọ gàtí kò jọ gàtí, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ nígbà tá a bá lè rí èèyàn lásìkò yìí pẹ̀lú gbogbo ẹkún táwọn èèyàn ti sun, gbogbo másákà tó ti ṣẹlẹ̀ káàkiri Ọ̀wọ̀, Benue, Kwara, àwọn churches káàkiri, kán jíyàn gbé, kán gba ransom, kán pààyàn dànù. Ṣérú àsìkò yìí ló yẹ ká rí irú sẹ́nitọ́ Níngí kó sọ wípé kán summon service chief sórí páwọn ò gbọ́. Ṣé tí Trump wá ṣe? So ẹ̀yin mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin àti protocol. Ẹ mọ̀ dáadáa. Kí wá lóde tó jẹ́ wípé látijọ́ àwọn ìgbà tẹ́ ti wà ń bẹ̀ kò sófin kan gidi tó jẹ mọ́ ètò ààbò. Tí ẹ jókòó rí kẹ́ ní constitution Nàìjíríà yìí o, ṣé kìí ṣe òun ló ń dá wàhálà alẹ̀? Ẹ jẹ́ á wò bá ṣe lè ṣe. National Assembly, House of Rep. Tó bá jẹ́ táràlú bẹ̀yìn lẹ́yìn ṣe, ẹ̀yin nu Ọlọ́run. Tó bá jẹ́ fún aráàlú lẹ wà fún, ẹ̀yin nu Ọlọ́run. Tó bá jẹ́ fún ara yín lẹ wà fún, ẹ̀yin nu Ọlọ́run. Tó bá jẹ́ àwọn nǹkan tẹ́ ń ṣe láti ṣe àkóbá fáráàlú ni, ẹ̀yin nu Ọlọ́run. Pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ burúkú tí Trump ní òun fẹ́ kán kúrò nílẹ̀ yìí, ẹ̀yin tó ní wọn ò jẹ́ kẹ́ ẹ gbọ́. ISIS, ISWAP, Lakurawa, Boko Haram, gbogbo àwọn ẹgbẹ́ tí ń mú jẹ̀yàn, wọ́n wá fẹ́ kó wọn kúrò nílẹ̀, ẹni wọn ò jẹ́ kẹ́ ẹ gbọ́. So látijọ́ tẹ́ ti ń pa àwọn ológun, tẹ́ ti ń pa ọlọ́pàá, tẹ́ ti ń pa àwọn èèyàn lóríṣiríṣi, ní ẹ jẹ́ ká summon àwọn service chiefs. Dáadáa rẹ̀ dẹ̀ expect kó gbé wá sọ́dọ̀ yín kó ṣe ẹ̀kọ́ lẹ́tà sí yín ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́yìn èèyàn kẹ́ ẹ máa wò ó, ṣé ẹ mọ wọ́wọ́ kan ààbò sínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ẹ ti máa pa ibi tó ti lè wá, àwọn náà ni o. Okay, kí ni wọ́n derive, kí ni wọ́n enjoy nínú ẹ̀jẹ̀ táwọn ènìyàn yìí ń ta sílẹ̀? Nínú terrorism, torí àwọn kan pè wọ́n bandit, ṣùgbọ́n terrorist ni orúkọ tẹ́ ẹ bá rí kẹ́ ẹ pè wọ́n. Wọ́n ń gbébọn dání, wọ́n sì ń lo weapon. Dórí àwọn oní adamọ̀lù, jókòó rí káyé ó rí kẹ́ ẹ fi sínú ìwé ìròyìn pé nǹkan báyìí là ń ṣe lórí ètò ààbò. Trump wá strike, wọ́n sáré bẹ̀rẹ̀ sí protest ní north. Gumi ní instead US àti Israel kí Tinubu gba Turkey, Excellency gba Turkey lọ àti Pakistan pẹ̀lú China, láwọn tí gbogbo ayé ti gbọ́ pé àwọn ni wọ́n ń sponsor àwọn terrorists pẹ̀lú àwọn èèyàn kan nínú àwọn allegedly ni o, àwọn olóṣèlú wa. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ wo Màlàmí, ẹ wá dúró ìbọn tí wọ́n bá nu ilé ẹ̀. Àwọn illegal protest, èmi ò mọ̀dí tó fi jẹ́ pé north ló ti ń wáyé. Wọ́n á dẹ̀ fi gbogbo ẹ̀ sábẹ́ ẹ̀sìn, abẹ́ ṣàríà. Ẹ dẹ̀ fẹ́ fi òṣèlú bàlújẹ́ ṣàríà tó jẹ́ wípé èyí tẹ́ ń sọ yìí gan, ó nítorí ní tẹ́ ẹ ṣe ń fagídí ṣe láti gba orílẹ̀-èdè ni, láti wà on control ni. Nǹkan oníǹkan ṣe wá jẹ yín lógún báyìí. Ibo lẹ́yìn pípù yìí ti wá tí wọ́n ti so wá pọ̀? Nígbà ṣe rìnnà pàdé, ṣó máa yẹ àwọn tó so wá pọ̀ báyìí tí wọ́n fún yín lágbára? Àṣìlò agbára látọwọ́ àwọn ará north. Bọ́ì kan jáde, Fúlàní ni, ó ń sọ̀rọ̀ nípa Sunday Ìgbòho pé kí ni àwọn Fúlàní ṣe. Ó ń ṣépè fún rẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Ṣé ẹ rí pé àjẹ̀bí mọ́mọ́ làwọn ará bí? Ẹ má bínú, mo yàbára ni o. Nígbà tó bá ń béèrè pé kí làwọn ṣe lọ́wọ́ Sunday Ìgbòho, àwọn ọmọ yín wọ́n jẹ́ kinní kan, àwọn ọmọ ẹ̀ ló ń sọ o tó bá ní o. Ẹ ṣe nǹkan kan.
Sunday Igboho kàn dìde ó dẹ̀ wá bá yín ní gàngàn pé ẹ wá ìtẹ́ ìṣe yìí tó ṣe rọ ni wọ́n pa ni. ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́ ẹ máa worú àwọn tẹ́ à ń bá gbé o. Yorùbá ní ọmọ Fúlàní ìsọ ó ti gbọ́ Yorùbá gan o. ẹ̀yin ọmọ Kwara, ẹ̀yin ọmọ ìlú Ìlọrin, ẹ fura o. irú ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí àárín yín ló wà, ó gbọ́ Yorùbá, ẹ fura. irú wọn ni wọ́n ń lọ bá wọn agbésùnmọ̀mí tí wọ́n àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń fún wọn lọ́wọ́ tó ń lọ láàrin yín. ẹ má sọ pé wọ́n ti pẹ́ pẹ̀lú wa, Fúlàní ni wọ́n, àjẹbí mámọ̀ ni wọ́n o. ṣé nǹkan kan náà ni wá? nígbà tí àwọn ọmọ Yorùbá àti ìran míì tí wọ́n bá ń sunkún, tí wọ́n ń ṣòfò ẹ̀mí, ṣòfò nǹkan, tí wọ́n ń pàdánù, inú àwọn northerners ó dẹ̀ máa dùn. ṣùgbọ́n gbà tí àwọn south ń bí bá rẹ́ni tó fẹ́ gbà wọ́n sílẹ̀, inú wọn máa bàjẹ́. ìyẹn ni pé àwọn ni wọ́n ń bà wọ́n nínú jẹ́. ṣé nǹkan kan náà ni wá? nígbàgbọ́ tiwa lórí ètò tiwa, ó dà pé enough is enough. ó tó àkókò láti figi gún ìwà agbésùnmọ̀mí àti ìfẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣùgbọ́n kì í ṣe Trump nìkan ló máa ṣe. nígbà tílẹ̀ Amẹ́ríkà bá ràn wá lọ́wọ́ tán, tẹ́ ẹ sì believe pé wọ́n Nàìjíríà ni wá, bó tiẹ̀ jẹ́ pé à ń kì í ṣe wọ́n Nàìjíríà, orúkọ yẹn kàn gbé wa ró, akókàn pa wá pọ̀ ni. ìwà wa àti ṣe wa ò dọ́gba, èdè wa ò dọ́gba, ìrònú wa ò dọ́gba, plan oníkálukú ó yàtọ̀ síra wọn gédégédé, àṣà wa ò jọra. Trump nìkan kọ́ ló máa ṣe o. tí insurgency bá kúrò ńlẹ̀, constitution wa ń kọ́. ṣé kò yẹ kán amend ẹ̀? tẹ́ ẹ bá nígbàgbọ́ pé wọ́n Nàìjíríà, ẹ gbọ́dọ̀ amend constitution 1999 yẹn. ìkà àwọn kan ni wọ́n fi síbẹ̀, kì í ṣe èrò gbogbo ọmọ Nàìjíríà. bí bẹ́ẹ̀ kọ́, wàhálà yẹn ò lè dópin, torí pé àwọn pípù yìí gbà pé sàríà wà nínú constitution. àwọn constitution yìí dẹ̀ fún wọn lágbára ju anybody lọ. tá a bá jẹ́ wọ́n Nàìjíríà, agbára ẹnìkan ò gbọ́dọ̀ ju tẹnìkan lọ. ẹnìkan ò gbọ́dọ̀ mọ́ lórí resources àwọn èèyàn kan kó dẹ̀ dàyàdé tiẹ̀ tó ní kò jọ́. tẹ́ ẹ bá wá jẹ́ Fúlàní ńkọ́? tẹ́ ẹ bá jẹ́ northerners ńkọ́? ká máa sá lọ. ẹ ti pòwe fún wa ká máa sá lọ ní pípa tẹ́ ń pa àwọn èèyàn. lẹ́yìn ìgbà tí wọ́n bá amend constitution tán, tẹ́ ẹ sì gbàgbọ́ pé wọ́n Nàìjíríà ni wá, restructuring wà very very important. ṣùgbọ́n àwọn olóṣèlú yìí tí wọ́n papọ̀ mọ́ àwọn òkè ọya northerners tí wọ́n jọ wà nílé ìgbìmọ̀ aṣòfin, ṣé wọ́n ò jẹ́ kó ṣeé ṣe? kí ló máa wá jẹ́ ààbọ̀? kí lẹ rò wípé ó yẹ kó parí ọ̀rọ̀ tó wà nílẹ̀? torí wọn ò fẹ́ ń gbọ́ division. àwọn northerners gan ò fẹ́, torí ọ̀lẹ ni wọn lè dá dúró. ìdó ni wọ́n, kán máa mùjẹ èèyàn ni wọ́n mọ̀. kí wàá lẹ rò pé another option tó wà nílẹ̀ tó dẹ̀ wà very very important? ẹ fi sábẹ́ comment section. torí ṣe wa ọ̀dọ́gba. torí mi ò mọ̀dí tó fi di pé wọ́n gbọ́dọ̀ sọmọ service chiefs nítorí pé US wá, nígbà tí ìṣe pé tí ń dun ọ̀pọ̀lọpọ̀ wa. ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pariwo pé àwọn ń bọ̀ ni? wọn nígbàgbọ́ pé wọ́n máa wá. àbí ká sọ pé àwọn ọmọ wọn àbáwọn tán ránṣẹ́ allegedly ní á rò pé Trump fẹ́ wá gbógun tì. Trump ò lè gbógun ti àwọn innocent people. ẹ sọ fún àwọn èèyàn yín, tẹ́ ẹ bá ní èèyàn, that is tẹ́ ẹ bá ní èèyàn nínú àwọn tí wọ́n ń kówó fún allegedly láti da orílẹ̀-èdè Nàìjíríà rú, if you have people inside the terrorists, tell them to quit. Don't say any rubbish about US military or Israeli intelligence or Trump. wọ́n fẹ́ gba resources wa ni. ṣé resources wa kí Trump ó gbà gan, ṣé kò bẹ̀tà àwọn ilé tí wọ́n ń pààyàn nítorí pé wọ́n fẹ́ gba resources, wọ́n fẹ́ gbalẹ̀. so ẹ fẹ́ kán dáàbò bo àwọn kìrìsìtẹ́nì, ẹ fẹ́ kán dáàbò bo Yorùbá, ẹ fẹ́ kán dáàbò bo àwọn northerners tí wọn ò mọ nǹkan kan, àwọn middle belt like Plateau, Benue. You don't want them to be secure? Is that what you are saying? That is why you are calling for some service chiefs or something. láti wá ṣe kí ni? ààrẹ ń sọ̀rọ̀,
olóhùn dífá àtiwọ́ àti fá ẹ̀ta ló ní ẹ wá wà nílé ìgbìmọ̀ asòfin ṣe ráwọn northerners yìí fọ́ ni wọn wá rírú ẹ̀rí ẹ̀ ní kù ń bẹ̀ mọ́ èmi ò mọ̀ o mo tún rò wípé ó dà pé geopolitical mẹ́fà geopolitical zone àbí kí n pè ní regions mẹ́fà lórílẹ̀‐èdè yìí wà ṣé kò tásìkò fún regions kọ̀ọ̀kan láti ní àwọn military ẹ̀ navy sójà air force ọlọ́pàá forest guard state police kóníkálukú ní tiẹ̀ tẹ́ ẹ bá sì believe pé wọ́n nàìjíríà tẹ́ ẹ believe pé marriage tipátipá tí wọ́n so wá pọ̀ yẹn ò tí ì end because ó ti end náà ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ fagídí so wá pọ̀ yìí gangan fúnra yín torí mò ń wo kọ́mẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé kí Trump pín wa ní o ọ̀pọ̀lọpọ̀ náà ló fara mọ́ bàbá wa ààrẹ orílẹ̀-èdè nàìjíríà a mọ̀ wípé ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe torí mo sì tún ń sọ kò sọmọ náà tó lè gbéná wojú olúmọkọ àwọn ará bíi àfẹ̀yìn olódòdẹ ṣùgbọ́n kẹ́ẹ̀sì tún fura ara wọn nírú tẹ́kórú wọn rọra nínú ìjọba yín tó pọ̀ ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kan fìdílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ kó rọra ni wọ́n rán níṣẹ́ ikú kan ò sì ní pẹ̀tà lójú ran ẹ̀ ní kùsà ibi tẹ́ ẹ tiẹ̀ kọ́kọ́ gba agbára lọ́wọ́ àwọn northerners dé yìí nínú òṣèlú kan ṣe nǹkan tó bá fẹ́ ṣe káti ẹ̀ rí ọ̀run yàbò iṣẹ́ ọ̀rọ̀ ẹnìkan ọlọ́run ló rán Trump wá sórílẹ̀-èdè yìí àtàwọn Israeli intelligent if not tí ò bá sí Trump lórí àga oyè president gbogbo èèyàn kan ló lè fẹ́ràn èèyàn àìmọye tí ò fẹ́ràn Trump ṣùgbọ́n bóyá torí orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́run fi jẹ́ kó wọlé síbi tó wọlé sí yẹn nítorí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti di súyà fáwọn aráabí àwọn ajégunjẹran ìkòkò láàrin ènìyàn àwa awitan ẹlẹ́fẹ́ sọ́mọ̀ àwọn service chiefs ṣé láti distract wọn láti tó mọ́ lè ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣe mi ò mọ̀ o Trump tó wá ó mọ nǹkan tó ń ṣe o àwọn ológun rẹ̀ wọn ṣetán àti pa innocent o tó bá jẹ́ yẹn lè fẹ́ máa fi campaign kò jọ o bẹ́ẹ̀ fẹ́ protest ẹ lọ protest against terrorists not against Trump not against Tinubu mo fura náà èmi tí ẹ ti ń sọ̀rọ̀ pé kí ni bàbá wa Tinubu kí ni lọ ṣe ń Turkey Gumi ló ní wọ́n lọ àbí Turkey ń ṣọ̀tá wọn ṣùgbọ́n gbà tí president Turkey jáde lẹ́yìn ìgbà tí bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ń bẹ̀ tó ní islamic ìtàjọ sọ ní for islamic interest ọ̀rọ̀ burúkú islamic interest mo mọ̀ pé ó láìpẹ́ bọ́yá ọ̀parọ́ mọ́ bàbá ni láti fi distract lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bàbá tó yẹ pé ìyàwó wọn pásítọ̀ ni àwọn ọmọ wọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀ ẹ ti gọ̀ ẹ ti sùn légò ẹ̀yin northerners bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọlọ́run á bá yín ṣe o wọ́n tún wá ń bọ̀ ìfẹ́ ṣe kò ní Turkey tán àbọ̀dí ẹ̀ ní ẹ̀rí US ṣe Trump ó lóun máa ṣe nǹkan ó ti fún wọn wọ́n ni ó fáwọn Iran náà ni wọ́n ni ẹ lọ ṣe ìwé agbẹjẹmọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run á tì lẹ́yìn agbára ẹ̀kọ́ ọlọ́run fẹ́ ràn wá lọ́wọ́ ni agbára ọlọ́run ni ọlọ́run sì lo agbára yẹn délẹ̀ tí Nàìjíríà ò fi kú olóko ẹrú Fúlàní a kú olóko ẹrú Yorùbá àwọn òyìnbó tí wọ́n so wá pọ̀ a gba òmìnira àwọn Fúlàní tó fẹ́ kó wa sínú ìnira ẹ gbọ́ kí ló yẹ kó jẹ́ solution restructuring constitution amendment division mi ò mìíràn tó tiẹ̀ yẹ kó jẹ́ nù gbogbo ẹ̀ kí lẹ rí sí ẹ fi sábẹ́ comment section ìkànnì Jugba Master Channels náà lẹ ti ń wò wá Ṣeun Agboola lórúkọ tèmi mo kí ẹ kú dédé àsìkò yìí a tún padà bọ̀ nígbàkúùgbà tá a bá rí nǹkan tó yẹ ká ganu sí ẹ ṣeun.